Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o, àṣélé lórogún, ọgbà wèrè níṣe, Pella figbe ta. Àwọn méjì kan ti dèrò ẹ̀wọ̀n, ohun tí wọ́n ṣe yìí burú jáì, ó lè ní Yomi Fabiyi, ẹ má ṣe dáwó fún un, ọkọ àwọn single mother ló sọ bẹ́ẹ̀. Àjọ NIMES ti ṣe ìkìlọ̀ fún àwọn ìpínlẹ̀ tí lárọ̀dá òjò yóò ṣe àkóbá fún. Àwọn afurasí méjì ti dèrò ẹ̀wọ̀n lórí dúkìá ìjọba tí wọ́n lọ jí ní Kano. Onídàájọ́ Abba Mawada sílé ẹjọ́ májísírèètì kan ní ìlú Kano ló ti pàṣẹ pé kí wọ́n lọ ju àwọn baálé ilé méjì náà, Danlami Sulaiman àti Abdullahi Ibrahim, sọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn pé wọ́n lọ jí dúkìá ìjọba kó. Àjọ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ló taari àwọn méjèèjì lọ síwájú ilé ẹjọ́ májísírèètì ọ̀hún tó sì sọ pé lọ́jọ́ 22 oṣù keje ọdún 2026 ni àwọn afurasí méjèèjì lọ sábẹ́ bíríìjì lágbègbè Danjirima ní ìlú Kano níbi tí wọ́n ti lọ jí irin tú kó tó di wípé ọwọ́ tẹ̀ wọ́n. Ohun tó yà wá lẹ́nu kò ṣẹ̀yìn bí àwọn méjèèjì yìí ti ṣe wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn náà pẹ̀lú àlàyé tí kò fi taratara lẹ́sẹ̀ nílẹ̀. Adájọ́ Abba sì tún pa láṣẹ wípé kí wọ́n gbé àwọn méjèèjì lọ sí ọgbà ẹ̀wọ̀n náà kí wọ́n sì lọ́ọ́ máa gbafẹ́ níbẹ̀ pẹ̀lú, ṣùgbọ́n ṣá o, adájọ́ náà padà sún ìgbẹ́jọ́ wọn sí ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 2026 tí a wà yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jọ̀wọ́ ẹ má ṣe dá owó kankan fún òṣèré Yomi Fabiyi lórí ọ̀rọ̀ òṣèrébìnrin Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà nítorí tó ń dá ọgbọ́n láti gba owó lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ni, ó sì tún fẹ́ máa fi ẹ̀tàn gbé wa mọ́ra. Bẹ́ẹ̀ ló sì ṣe nígbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná. Ó tẹ̀síwájú pé ó lè paraku ní ọmọkùnrin ọ̀hún, mo ti ṣe ìwádìí mo sì ti rí wípé àwọn mọ̀lẹ́bí Tèmítọ́pẹ́ náà kàwé gidi. Fún ìdí èyí, ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbọ́ ti Yomi Fabiyi o, ẹ má ṣe jẹ́ kí ó gbé wa mọ́ra mọ́, ó ti tó gẹ́. Hakeem tí àwọn èèyàn máa ń pè ní ọkọ àwọn single mother ló tẹ àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ sí àwọn ará ìlú. Àwọn èèyàn sì ti rí ọ̀rọ̀ náà wò ṣùgbọ́n wọn ò tíì sọ ohunkóhun lórí rẹ̀. Yomi Fabiyi ó ti lọ kọ lẹ́tà, ó ti lọ tẹ́, ó ti lọ kọ lẹ́tà, ó ti lọ kọ lẹ́tà. Ìwọ nìkan ni actor tí mo mọ̀ pé ó máa ń jà fún òkú, activist àwọn òkú ni wọ́n máa ń jà. Ó jà fáláyè rí, àwọn òkú ló máa ń jà fún ẹ, bíi kéèyàn kú bíi kó jà fún wọn. Ẹ tuntun fẹ́ ṣe òkú ọmọ lọ́mọ bí òkú Mohbad, ó tuntun lọ kọ lẹ́tà. Pẹ̀lẹ́ o Mr. Activist, àwọn òkú ni wọ́n ń gbèjà, o kì í gbèjà alàyè. Mi ò rí ẹ pé kọ́ ní alàyè kó máa support alàyè, àwọn bí àwọn tó ti kú bí òkú bí àwọn òkú. Yomi Ikebe Super ó ní ara, ó tuntun fẹ́ bẹ̀rẹ̀, ó tuntun lọ kọ lẹ́tà àbí. Àná òkú Tọ́pẹ́ ìkòkò ẹ má wọ̀rí, àwọn ọbí Tọ́pẹ́ wọ́n máa get justice fún àwọn. Wọ́n máa get justice fún àwọn. Wọ́n yín iṣẹ́ ṣé tiẹ̀, you are a actor, ṣé tiẹ̀ ó ṣe bí wọn. Wọ́n ẹṣẹ́ káwọn fẹ́ ṣe justice, àwọn fẹ́ ṣe justice, wọ́n ẹṣẹ́. Pẹ̀lẹ́ o activist àwọn òkú, ẹlẹ́lẹ́yà ẹlẹ́pọ̀n wàṣàlà, odidi arẹrẹ ìdí òpó búléwó ẹlẹ́sìn. Bọ́dá Yomi, ayé ń ṣe yín. Ìjọ kan àwọn òkú tó ń kú yẹn wọ́n máa yọ pàǹkẹ́rẹ́ wá fẹ́ lù yín pa. Ṣẹ́sìpọ̀ ẹ máa ṣẹlẹ̀ jà, ẹ tún fẹ́ wówó. No donation, say no to donation, no donation, àkóyí donation ẹlẹ́sìn olè. Àṣé lóòótọ́ ni ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ wípé ilé olórogún ọgbà wèrè ni o. Pella ló fi ìbínú sọ̀rọ̀ jáde lórí ìkànnì ayélujára Facebook rẹ̀. Ó ní, mo sọ fún bàbá àti ìyá mi wípé kí wọ́n pe èèyàn díẹ̀ wá síbi ìgbéyàwó mi ṣùgbọ́n wọn kò gbọ́ o, tara wọn báyìí ni wọ́n ṣe. Bí bàbá mi ṣe gbé àfẹ́sọ́nàbìnrin rẹ̀ wá, bẹ́ẹ̀ náà nìyá mi náà gbé àfẹ́sọ́nà ọkùnrin rẹ̀ wá pẹ̀lú. Ohun tí wọ́n sì ṣe nì jẹ́ ohun tó ń kọni lóminú. Èyí ló sì ń rántí wípé òótọ́ ọ̀rọ̀ ni ohun tí àwọn àgbà máa ń sọ wípé ilé olórogún jẹ́ ohun tó le gidi gan. Èmi tí mo sì jáde láti ìdílé olórogún yìí ni mo ti mọ ohun tí ojú mi ti rí àti àwọn ohun tí etí mi ti gbọ́, ṣùgbọ́n tí n kò wo bẹ̀. Turn to social media, mama o, papa o, brother, everybody wan turn to social media. I dey vex o, me and my family I dey vex for them like this wey be say no be small. Wetin happen gan? Everybody wetin go? Everybody na. And I'm tired of all this thing. I'm very tired. I told them, I change it for them o, no be small o, no be small. Na so I dey do I tell them, invite few people. See, this all they carry your own boyfriend they come. My mommy carry your own boyfriend they come. My daddy carry your own girlfriend they come. All of them just turn my wedding to party and way. Bro, polygamous family is very hard. I am from a polygamous family. There is a stranded family, polygamous family, and nuclear family.
polygamous family, extended baby, we see the worry you. What is the worry you? I will knock you. Pass one more time. If I no go, you knock it, follow you back. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ojú ọjọ́ ní Nàìjíríà, Nigeria Meteorological Agency NIMET kéde wípé ó ṣeé ṣe kí àwọn ìpínlẹ̀ 19 yìí kojú ìṣòro omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Wọ́n ní àwọn òjò yìí yóò sú láwọn ìpínlẹ̀ kan ní àríwá Nàìjíríà láàárọ̀ ọjọ́rú, bẹ́ẹ̀ sì ni òjò ọ̀hún yóò tún rọ̀ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bíi Adamawa, Taraba, Bauchi, Gombe, Jigawa, Kaduna àti Kano. Wọ́n tẹ̀síwájú pé àrá pẹ̀lú òjò yóò kọlu àwọn ìpínlẹ̀ mìíràn bíi Kaduna, Katsina, Kano, Kebbi, Zamfara, Sokoto, Yobe, Bauchi, Borno, Adamawa àti Taraba. Àjọ NIMET tó ṣàfikún ọ̀rọ̀ wọn ní ìpínlẹ̀ Benue, Nasarawa, Kogi àti Abuja náà wọn ò gbẹ́yìn o. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí òjò náà kí ó rọ̀ ní ìpínlẹ̀ Ondo, Cross River, àti pé bí ìjì bá fẹ́ bẹ́ẹ̀ ni mọ̀nàmọ́ná yóò máa kọ pẹ̀lú, kùrukùru náà yóò sì tún bo ojú ọjọ́ mọ́lẹ̀. Wọ́n ní àwọn fi àsìkò yìí rọ̀ gbogbo àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà máa kàn wípé kí wọ́n múra gidigidi kí òjò náà kó má bàa ṣe ba nǹkan jẹ́ ní ibùgbé oníkálùkù. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hassan ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.